dá padà jọ ọ̀rọ̀ òṣèré ló ń bá mi sọ. jọ dá mi pé lórí aago fún mi. ẹ̀rù bẹ́ẹ̀ wípé orí mi àbí. ó yà mí lẹ́nu wípé mo rí òní nílé àmọ́ kò yà mí lẹ́nu wípé ìwọ ni nítorí mo mọ nǹkan tó lè ṣe nítorí mo lè ṣe jù báyìí lọ. àmọ́ báwo ló ṣe ṣe kí ló ṣẹlẹ̀ gangan ìgbà wo ló jáde. bí mo ṣe ṣe bó ṣe ṣẹlẹ̀ ìgbà tí mo jáde ìyẹn kọ́ ló wá important lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí mi wá rí ẹ fún gangan òun ló wá important. kí ni nǹkan tó fẹ́. very dotke. dotke sọ fún mi wípé àwọn ti travel lọ sí Benin ó dẹ̀ máa lọ few months ń bẹ̀. báwo ni mo ṣe fẹ́ rí dotke. ìyẹn ò ṣe problem màá pè máa sọ fún mi pé matron fẹ́ rí àmọ́ ohun tí mo ṣì ní interest nínú ni bó ṣe rìn kí ló ṣẹlẹ̀ gangan sí ẹ matron. ìgbẹ́ni àní kó mẹ́nu kúrò nínú ẹ̀ story ọjọ́ mi nìkan tá à ń sọ lọ́wọ́ yìí wọlé kó jáde kó mi wá nǹkan tí mo lè mú wá. òwú àti wọ gbogbo inú ilé kiri ni. lóòótọ́ ni mo ti wọ gbogbo inú ilé kalẹ̀ lóòótọ́ ni mo ti wọ gbogbo inú ilé. àwọn ọ̀tọ̀ ní nǹkan tí mo wà ní ti mímu wọlé kò wá nǹkan tí màá mọ̀ fún mi. bẹ́ẹ̀ ti rí. Matron obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló jẹ́ gbé náà wojú ẹkùn o ẹni fẹ́ rí já ejò ẹni kó forí ọkà ọ̀mù Matron wèrè pé tó ń já ní lára jẹ ni. Matron obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló fẹ́ gbé náà wojú ẹkùn ẹni fẹ́ rí já ejò. bẹ́ẹ̀ jìnnà gan-an mo láti fi ẹ̀fọ́ mọ́ lórí kí n tó lè ríra. èló ni mo fún ẹ lọ. 3,000 naira ẹ fún mi. èló ló fi rẹpọ. 2,000 naira ma. èló ni change mi kó lọ́wọ́ ẹ̀. ok ó kó 800 naira. báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. gbogbo báyìí 100 naira lọ gbogbo báyìí 100 naira bọ̀. gbé ẹyẹ gan ni o ó jẹ báyìí pọ́ ọmọ gidi ni o lè jalè bó ṣe wà yìí. ẹ ṣe gan wa. máa kó yẹn lọ́mọ fún ẹ. kí máa kó ló mà. ẹ ṣe gan ma mo really appreciate ẹ ṣe. anytime tí mo bá ní ìdẹ máa pè é ṣe ti gbọ́. anytime ma mo ready ma ẹni iṣẹ́ tí bá ẹran mi mo ready ma jẹ anything. àdúgbò làjọ wà. kò sí wàhálà. mo máa gbé ẹran gan ṣe ti gbọ́. ẹ ṣe gan ma. ọjọ́ máa lọ. ẹ ṣe gan ma dáhùn ma. thank you. ẹni fẹ́ rí já ejò ẹni kó forí ọkà ọ̀mù wèrè pé tó ń já ní lára. àlejò bọ́ọ̀rọ̀ òun mọ́tò ìtàlẹ̀ ń bèrè òun náà ẹ̀kọ́ jókòó síbẹ̀ ẹ̀yà kan sọ wípé ìtàlẹ̀ ń bèrè ẹ̀kọ́ jókòó síbẹ̀. ọmọ ẹlẹ́yà tó ló ṣẹlẹ̀ jọ ọmọbìnrin ọkọ ń bìbà yìí ni. ẹ̀mí rẹ̀ lónìí Sunday. kí ni wọ́n ṣe ń bìbà yìí tó ń jókòó sórí mọ́tò ìwọ sọ fún wọn ni. ìṣòro abẹ́rẹ́ kọta ló ń bèrè gan-an kan tẹ jókòó síbẹ̀ jókòó sórí mọ́tò àbáwọn sọ̀rọ̀ ọgbọ́n náà. tó bá ṣe omi ní kẹ́kẹ́ yanjú ẹ̀ láàrin ara yín oṣù tí gbọ́ kìkì mi lọ́sìn. ẹgbẹ́ ọ̀gá bẹ́ẹ̀ kí ló ń kún gan kí ló ṣẹlẹ̀ apple ẹjọ́ wọ́n bẹ̀rẹ̀ yẹn bíbá yìí ni. ó bèrè wọ̀ ní báyìí nínú ọ́fíìsì lẹ́nu Sunday tó bá kó lára àdá òṣè yẹn tó bá kó kó mi bá ń sè wà á rí ìgbà tó máa fojú ẹni. ẹjọ́ sábà mi ṣe yín mọ́ tilẹ̀ ni ẹ̀rọ kò ní yàn gàdé wọ́n
gbé kílẹ̀ jù ẹgbẹ́ fọwọ́ kálẹ̀ fẹ́mi ṣọ́ ṣe yìí ni. wo sórí gbogbo ojú tó ń fẹ́ tó ń rẹ́ ni ẹ̀rẹ́ ẹlẹ́sẹ̀ yẹn tí bá pe ọlọ́pàá sí tó bá gbé ẹ lọ ọlọ́jọ́ kò bọ́ọ̀lù ẹ̀. àbí ayọ̀ àwọn òbí ẹ̀. ó sì kókó ọ̀rọ̀ àdá fún mi jáde. ọlọ́jọ́ kò bọ́ọ̀lù ẹ̀ lè rí. òun lè fún mi àmọ́ orí òun kó gbogbo kí ló ó lọ kó gbogbo kó wájú ọ́fíìsì wa. kí ló wọlé wọ́n kí ló dé kí ló hapù ṣáàgbà bẹ́ẹ̀ àmọ́ orí yín pẹ̀lú òmì ìjà ayé tó fi ra coke. ṣá sọ̀rọ̀ fún wa ń sìn onímọ̀ bẹ̀rẹ̀ wọn nígbà yìí ní ọ̀gá. ìmọ̀ fún wọn tutù báyẹn ó béèrè yẹn tutù wọn. tálẹ́ bí tó béèrè gangan. àníwọ̀n bẹ̀rẹ̀ yìí. tálẹ́ tó. ṣé ti máa ń dúró ní ọ̀ṣẹ̀ gàtọ̀ ṣé wọ́n wọlé tó hù. ọlọ́run fi yẹn rán mi sórí gbogbo àdúgbò ìwé fún èdè tó yìí kò sẹ́ni tí mi ò mọ̀ ìbàjẹ́ kúkúrú ìbàjẹ́ gíga iye ọmọ tó bí iye ìyàwó tó ní iye oúnjẹ tó ń jẹ lójúmọ́ gbogbo ẹ̀yin máa sọ fún ẹ ìwọ ọjà béèrè. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ẹ̀rí ọmọ ọmọ yìí. Mistake ni mo ṣe ṣá. Oh my God! Obìnrin ìmọ̀ pọ́pọ́ kì í ṣe mọ́tò tí mo wá lélẹ̀ yìí. Ṣùgbọ́n àti mọ́tò tí mo wá ẹgbẹ́ pé tí mo wá ló bọ́ lẹ́nu ẹ̀ ni. Ṣé orí kan gbọ́ ìwọ̀n ọ̀sẹ̀ kan? Lọ́wọ́ títí máa kọ́kọ́ búrọ́kì ẹ̀ lọ. Kò ní sí ẹwà àdúgbò kankan tó máa kọjá wọlá. Àwọn obìnrin ọ̀sẹ̀ aláìní wà gbìyànjú ẹ̀yìn 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 ni ẹ máa gbìyànjú ṣọgbà tí máa rí ẹjọ́ ṣọgbà ó yẹ pé wọ́n bí sọ́yọ́ kájà tó ṣe máa bí let me realize ó ní iye láti rẹ́ ní tí wọ́n gbé ìgbéyàwó gẹ̀ẹ́sì let me ọ̀yọ́ máa lọ imagine it's annoying. Darling o ti fẹ́ parí bread tí mo ṣì ń wò pé kí n bẹ ṣe rice kó fi step down after bread. Adéhùn mi kí ló ṣẹlẹ̀ tó yọ lọ ṣé wàá kó lọ máa hàt náà. ibi tí báwo. kí n gbà láwọ̀ ẹ̀ kó lọ máa hàt àbí. ní táìmì láàárọ̀ tí mo lọ síbi iṣẹ́. mo fẹ́ kó yóò dáadáa ni mo fẹ́ bọ yóò dáadáa. ok pẹ̀lú ìtò tẹ̀wá sọ yẹn sìn mo ti ṣetán mo fẹ́ máa lọ bí iṣẹ́ mi. ìtí mo jẹ́ ti tó. iṣẹ́ iná ni mo jẹ́rìí ẹ̀. anyway ọlọ́run aṣọ ẹ̀ lọ́ṣọ́ ẹ̀bọ̀n lágbára ọlọ́run. àdúbàwò ẹṣẹ́ ló gbọ́ ṣẹ́ kí la fẹ́ ṣe. ọlọ́run aṣọ ẹ̀ lọ́ṣọ́ ẹ̀bọ̀n lágbára ọlọ́run. what. Adéhùn mi ṣé lẹ́nu pé wà ní leaf ń sìn ọjọ́ 3 péré lo ìlò nínú ẹ̀ wò ṣé yẹn ló kàn tiẹ̀ tí wàá ń ti gbogbo ojú wa ń dán tó kàn ń glow tí gbogbo ẹ̀ kàn ń ṣe yàyàyàyà kí ló dé. really so mo ń dán. ò ń dán náà. well that's good I'm happy about that but special thanks to you. Yes. èmi ni mo ra cream fún ẹni. sórí ìyàwó tó bá ń dán ìyẹn túmọ̀ sí wípé ọkọ ẹ fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ni jọ́ torí ọlọ́run olówó orí mi má change ìwà ẹ̀ ìwà tó ń wú pẹ̀lú mi tó fi ń fi lọ́kàn balẹ̀ tára mi fi ń dán báyìí ó ní kò continue àti máa wò pẹ̀lú mi I'm begging. èmi ni mo jẹ́ kára ẹ máa dán. exactly yes. wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe gan ọ̀rọ̀ tí a máa ń bá yín sọ tẹ́yìn náà máa ń gbọ́ tínú wa fi ń dùn tá a fi ń múnú yín dùn ẹ̀yin náà ẹ continue láti máa gbọ́ ẹ má lu agídí pẹ̀lú ọkọ yín ẹ má yọ̀ pẹ̀lú ọkọ yín jù mọ́sọ̀ ṣe ń lọ bì kan láàárọ̀ yìí dídì pọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ kí ló ṣẹlẹ̀. mi ò lọ síbi kankan mo kàn fẹ́ sáré dé supermarket ní kí n pick 1 or 2 things kí n lè padà wá sílé but àti tí pàápàá mi ò rò pé máa lọ mọ́ máa lọ some other time. ok èmi pé o jáde mọ́lé ni ẹ no jáde mọ́. ilé ló máa wà bí ẹ ti sọ pé ilé lè fẹ́ wà ilé náà ní kẹ́ wà. ok eventually tẹ́ bá dẹ̀ fẹ́ wá lọ sí supermarket yẹn mo kẹ́ máa pè mí ipẹ́ ń lọ ibẹ̀ ní kẹ́ lọ. ìdí ẹ̀ lọ ní kẹ́ lọ. stop it. ó lè jẹ́ mo bọ̀ sí. oh darling oh my god Wọlé you are a clown tó bá mọ̀ you are a clown. wọ́n bẹ̀rẹ̀ Kọ́láwọlé o. Kọ́láwọlé
Okay. Paul. Ẹjọ́ ṣé lórí burúkú ayé yóò ní dá papọ̀. Ṣé lórí burúkú ni yìí ni ṣọ́ọ̀ṣì yìí ni? Ṣé mo jọ́ bẹ́bí lójú yìí ni? Kò ní dá fún yín. Dání dákẹ́ ìjọ ṣé ìṣe kò forí balẹ̀ kí ló fẹ́ fa gbogbo ṣì yẹn? Ó jẹ́ wo ojú ṣé tó pọ̀ ti gbé ẹjọ́ kan ti gbé orúkọ tilẹ̀ lórí. Ṣọ́ọ̀ṣì fẹ́ pọ̀ tó wà ń bẹ̀ ọkọ̀ àjẹ́ ìgbà gbé lẹ̀ níwọ̀n gbogbo rẹ̀ kọ́lá wọlé kọ́kọ́lá wọlé ni. Ṣé o sì rí ṣàwọ́jọ́ wo ojú? Èmi wo farabalẹ̀ o. Ṣọ́ọ̀ṣì lèmi lọ bí mo ṣe wáyé o. Igbó mi wà lé màdé wá bá nǹkan mi o. Mo rí ra ni mo yẹ kú òbí. Ọjọ́ àwọn ọ̀sẹ̀ nílẹ̀. Ṣọ́ọ̀ṣì yìí ti wọ́n fi wá pàtó lásán. Ilé ìyá àgbọ̀nà mọ́tò tó yí lára. Ẹ̀kọ́ síkú òbí jọ. Ẹ̀kọ́ síkú òbí jọ. Ẹ̀kọ́ síkú òbí. Ẹ̀kọ́ síkú òbí jọ. Ẹ máa gbẹ wá kó síkú òbí ọmọ orí lọ. Ẹ̀kọ́ síkú òbí. Àríkà kó síkú òbí sẹ́. Kò sí ìlú wa ṣẹlẹ̀ bí. Ẹ̀yin báwo? Ẹ̀kọ́ sí lọ. Máa bọ̀ orí. Wọ́n bí yín kọ́kọ́rọ́ wa. For sure. Let's go. Ọba dẹ̀ ti gbé síbí ewó níyọ̀. Dúró. Mi rò pé kọ́ lọ mọ́tò tó ń sọ yẹn lélẹ́yìí o. Àmọ́ ń já sí i. Ó yí ẹ̀. Mi rò pé mọ́tò yẹn ni. Ẹjọ́ lọ. Yẹ ká máa wọ̀. Tani òfò tọ́tọ́tọ́ wà máa ṣe lọ́dọ̀ ọ̀dọ́ báyìí kí ló máa ń ṣe yín lọ? Tani kí ló ń ṣe tani yẹn? Kí ló ń ṣe yín lọ? Ọ̀rẹ́ ìgbẹ́lẹ̀ kò nígbà tó kí ló ń ṣe lẹ̀? Mo ń bèrè kọ́lá wọlé. Very good. Ṣé ẹni láti gbà tí mo ti gba iṣẹ́ rí bí as chief security officer ní ìráyè pàtó ọwọ́ mi olè wá bí ọmọ ìta ìwà bí àwọn oníyàwó ìwà bí ṣùgbọ́n wọ́n tẹ̀lé bá ti ṣubú ṣubú ìtẹ́fẹ́ máa wáyé nígbà ìnímọ̀ràn tètè máa lọ láàrin 1 second kẹ́ ẹ parẹ́ ọ̀ẹ́sì ẹ̀rọ tó ń fẹ́ gbàgbọ́ mi rẹ̀ ilé iṣẹ́ ṣe ní ìta ìfẹ́ ṣe mọ́ kan ṣe ní sísìn ní ẹ̀rọ sì kìí mo sọ àbá bẹ́sẹ̀ sọ́nà mo ṣe ṣe ní ilé mo ṣe ní bí mo ṣe rí mi máa ṣe rí mi ẹ̀rọ kò sọ́wọ́ lọ́wọ́ mi. lọ́sẹ̀ wà. sá owó ti jáde tó bá jẹ́ pé tètè tó ní ẹ̀ máa pariwo owó ti jáde. ó ti jáde lọ́kọ̀ síbẹ̀. Sá, síbẹ̀. Lọ́kọ̀ síbẹ̀. Síbẹ̀ sá. Ẹjọ́ sá, ìjọba ẹ̀fọ́ pàmò nìyẹn máa. Ta ló wà nílé? Sá. Ó ní ta ló wà nínú ilé? Ìyàwó wọn ni, ìgbà tí àwọn nìkan lọ wà ní. Ìyàwó wọn ni wọ́n ní. Wọ́n pẹ̀lú ìyàwó nìkan lọ wà ní. Bẹ́ẹ̀ni. Thank you. Number one. Who is that? Who is there? Kasali. Obìnrin bí ọkùnrin ni. Eré lajá ń bẹ́kùn ṣe, ta ló jẹ́ gbé náà wojú ẹ̀kọ́. Ẹni fẹ́ rí já ejò, ẹni kò forí ọkà ọ̀mù. Matron, wèrè pè tó ń já ní lára jẹ ni. Matron, obìnrin bí ọkùnrin ni. Eré lajá ń bẹ́kùn ṣe, ta ló fẹ́ gbé náà wojú ẹ̀kọ́. Ẹni fẹ́ rí já ejò, ẹni kò forí ọkà ọ̀mù. Matron, wèrè pé tó ń já ní lára jẹ ni.
ọkọ ẹ̀ ńkọ́? Kò sí ilé, ó ti lọ bíṣẹ́. Mú kan nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí tí màá fi bá ìwà àti ọkọ ẹ̀ jà. Eléyìí pẹ̀lú o. Pẹ̀lú rárá. Ẹ má lo kankan. Ẹ̀dọ́ kò sí ètò dà mẹ́. Àtẹ̀pọ̀ náà. Mo kàn rẹ́pọ̀ ni. Mi mọ nǹkan tẹ́ ti mix mọ́. Ẹ jọ̀ọ́. Jésù! Ṣorí tó bá jẹ́ wípé 10:30 ní ọkọ̀ èdè bá mi ń bí. Màá dúró dè. Ilé nílé mi o. Kí ló ní ilé tí mo lè jẹ tí mo lè mu? Wọ́n ní kí ló ní ilé tí mo lè mu? Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ kó mú everything ló wá kìtì. Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́. Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ni. Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́. Yo. Welcome, sir. Báwo ni? Fine, sir. Bẹ́lẹ̀. I'm surprised gan nígbà tí èdè ti débi mi sá. Kí ni ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yẹn? So tẹ́ ẹ try láti sọ ni pé mi ò kì í tètè dé ibi iṣẹ́ mi. Sir, no. Kọ́tà mi ni pé a máa ń miss yín tó bá tètè dé ọ́fíìsì, most especially èmi, mo máa ń miss yín tó bá tètè dé ọ́fíìsì, sir. Ọlọ́pọ̀ àwọn oníranù. Kí ló ṣáà ń ṣẹlẹ̀? Kí ló wà lẹ̀? Mo ti fẹ́ yẹ kẹ́ settle down sir kó tó di pé go through this proposal kó tó di pé Tinúkẹ́ àtàwọn tíìmù ẹ̀ lọ submit ẹ̀ sí ministry, sir. Oh, fantastic. Yes, sir. Yeah, makes sense gan. Ìyẹn pé ẹ̀rín lè mójú tẹ́ṣẹ́ gan àbí? Yes, sir. Okay, no problem. Màá pè yín padà later. All right, sir. Pàápàá jùlọ ìwọ Okay, sir. àtàwọn other things tá a fẹ́ ṣe. All right, sir. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Okay, thank you very much. Báwo rẹ̀? Yes, Okay, well, you can go. Yes, I'm good. yes, sir. Ṣé sáré pé mọ̀dọ̀. James, mo máa ti wà ní ọ́fíìsì láàárọ̀ yìí. Ìwọ náà serious rárá. Mo ti wà bí ibo ló wà. Irú èèyàn wo òun lọkọ ẹ jẹ? Ọlọ́run àǹtí, Ọlọ́run èèyàn dáadáa ni, èèyàn gidi ni, ó máa tọ́jú ilé, Ọlọ́run bá gbọ́ máa tọ́jú mi, ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́ ẹ má pa, ẹ má pọkọ mi, mo fọlọ́run bẹ̀yẹ ẹjọ́, ẹ wò tẹ́ bá ti pa, ẹ ti dàgbé mi jẹ́ nìyẹn, ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́ ẹ má pa. Èèyàn gidi lọkọ ẹ. Bẹ́ẹ̀ni. Ó ń bẹ̀ lórí pé kí n máa pọkọ ẹ. Ẹjọ́. Ẹni lọkọ ẹ pa. Kí ni mo fẹ́ pọkọ ẹ fún? Àmọ́ èmi kò fẹ́ ṣe nǹkan kan ni. Mo fẹ́ fi ìwọ, mo fẹ́ fi rí ọkọ ẹ. Mo wá fẹ́ fi ọkọ ẹ, mo fẹ́ fi rí àwọn ọkùnrin. Ṣó yí ẹ bẹ́ẹ̀ yẹn? Kò yé mi. Ẹ káàárọ̀ o, Bàbá Kasali. Mọ́mí, ó dẹ̀ dá yín lójú pé ọmọ ọ̀pẹ ń bọ̀. Ṣé bí ló pè mí láàárọ̀ tó bèèrè lọ́rùn pé ṣé mo ṣì ń bọ̀ tí mo nílò ń bọ̀? Ìgbà tó ọ̀dẹ̀ dé ń kọ́. Fóònù ẹ̀ ló tún ríǹgì. Ajẹ́pọ̀ mọ̀ ọ̀yàn gan nìyẹn o. Wọ́n fi àbí. No, mọ́mì mi ni, èmi àti wọ́n jọ lápọ́ìntmẹ́ǹt lẹ́ni torí ẹ̀ náà ṣe wá, àwọn ni, mọ́mì mi ni. Wọ́n ríǹgì tó gbé. Ẹ tún wọn pè.
Mọ́mí ẹ̀ ló ń pè é. Àwọn ni. Yẹ́yẹ́ dà. Mo ń rìn ẹ̀yẹ. Mo fẹ́ rí mo fẹ́ bá nípò lóhùn. Mo fẹ́ mú lọ ìyá ẹ̀. Mo fẹ́ mọ̀ pé tó ń gbé. Mo mọ̀ wípé tí bá dọ́dọ̀ ìyá ẹ̀. Mo mọ̀ wípé àkókò ìgò yẹn ni ìyá ẹ̀ máa mọ̀. Ẹjọ́ ẹ má pàyà mi, ẹ má pàyà mi, ẹjọ́ ẹ má pàyà mi. Sọ̀gbẹ́ni kúrò bẹ́ẹ̀. Ọ̀lẹ ni ẹ. Exactly. Hey! Oh, sir, I'm very, very sorry to say this. Ó dàbí ní pé ẹ̀yin gangan ni àwọn people yẹn fẹ́ rí, sir. So, má suggest bóyá kẹ́ try bóyá kẹ́ yọjú sí wọn. Suggestion èmi feel nìyẹn, sir. Sorry, sir. Due to nǹkan tí Ọlá sọ, sir, ó dàbí ẹni pé ẹ̀yin ni gbogbo wọn fẹ́ rí, sir. Wọn fi bẹ́ẹ̀ rí àwọn abẹ́yìn like how heavy lọ́wọ́ wọn tó wẹ̀yìn, sir. Ẹ ò heavy lọ́dọ̀ wọn. Àmọ́ àpò tí yín máa heavy bí tẹ́ bá fẹ́ gbowó oṣù àbí? Ẹ ń sọ ní sọ́dọ̀ ẹni wípé ẹ ò fi bẹ́ẹ̀ dojú lọ́dọ̀ wọn. Bọ̀ tó bá ti di wípé ẹ fẹ́ gbọ́ olóńbí, èmi máa ń jọ yín lójú. Nítumọ̀ wípé mo gbéṣẹ́ fún yín ẹ ò lè ṣe àbí? No what? Tó bá jẹ́ no, sir, kí ló ṣẹlẹ̀? Sir, mo ti try láti sọ fún Mr. Ṣẹ́gun manager pé ó rẹ̀ pé wà need láti work harder so wọ́n á lè tètè dá wa lóhùn complain yẹn, sir. Ẹ̀yin rẹ̀ ní láti work harder. Kọ́ lè dá yín lóhùn. Ọ̀dọ̀. Ẹ ló mọ́ mi o. Hello. Ẹ pẹ̀lẹ́ pé ọjọ́ mẹ́ta. Ẹ káàárọ̀ sà. Adéwòye náà ti sọ wípé ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ wa léde. Inú géètì gan la wà yìí. A ti pe bàbá Kàsálí títí. Ẹ pé géètì máa lẹ̀ rí. Mo dẹ̀ tún ti pè ìyàwó ẹ̀, ó kàn ríngìríngìrí kò gbé. Àmọ́ nǹkan tó dé. Ẹ pé omi náà kò gbé kọ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa bá mi pè é. Tó bá gbé ẹ sọ fún pé mo fẹ́ sáré débì kan máa padà wá wò. Ṣé ti gbọ́? Okay, ẹ lè máa lọ síbẹ̀ mà. Okay, èmi náà pè. Yes ma. Mọ́mì, níbo lẹ mọ̀ ládùúgbò tẹ fẹ́ dé? Wọ́n já ló jàre, ṣe máa ṣe náà nìyẹn. Ìwọ ti pé òun, o ti bá sọ tẹ́lẹ̀. Ǹjẹ́ sọ fọ́lá? Mo mọ̀ pé tó bá ti ta sí etí manager, Mr. Lọ́nà máa gbọ́, sir. Ẹjọ́ ẹ̀fọ́ mi nìyẹn mo mọ ní tóní ẹjọ́ tó lọ ẹ wá wò ṣẹ́rí ẹran tó ṣẹlẹ̀ ìyàwó mi náà kó pè mí ṣùgbọ́n káàbọ̀ lọ́wọ́ ọmọ máa tajà lọ́wọ́ báyìí kò lè pè káfíńkà ní olórí burúkú yẹn nínú bísí ìwọ̀n ọ̀pọ̀ yìí tí mo gbà mo gbọ́ fẹ́ gbowó lọ́wọ́ mi. Àwọn oúnjẹ lórí oko. Ọ̀gá mi sà ẹ jẹ́ kí n gbé sà kí ṣe máa lè gbé lọ́wọ́ mi ẹ jọ sà ẹ jẹ́ kí n gbé sà. Ẹ ó lè gbé. Ẹ ṣọ sà. Àmọ́ kó mọ pé tó bá gbé ó máa bá bẹ lọ́wọ́. Ẹ jẹ́ kó wà mí sà ẹ bá ń kọ́tẹ̀ sà ẹ bá ń kọ́tẹ̀ pàápàá. Kó o fẹ́. Ẹ yára sà olórí oko sì gbọ̀ olórí oko ń bọ̀ wá kò ní pẹ́ dé wọ́n máa dé lọ́fọ̀ọ́ wọ́n máa wá lọ́wọ́ sùn. Ló ṣẹlẹ̀ mú pé ìyàwó mi kò gbé kọ́ wọ́n ti pé gate man náà òun náà gbé kọ́ mi. Sorry, sir. Open problem, sir. Kò lè sí wàhálà bó ṣe lè wò kó mọ o mọ bí ọ̀rọ̀ ẹ̀yìn obìnrin ṣe rí àbẹ̀wọ̀ tẹ̀kọ̀ máa gbé fóònù síbì kan ẹ̀ nímọ̀ pé fóònù rìn gẹ̀ tí ẹ̀ lẹ́ka kún òun yẹn ó kàn ti lè jù síbì kan kóun náà máa bá tiẹ̀ lọ àbí kó máa ṣe nǹkan kan níbi tó bá wà. Kò sí wàhálà ṣá kò sí pọ́nlẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀sẹ̀. Sir, èmi fẹ́ sọ pé mo máa try gbogbo possible best mi láti make sure pé contract yẹn bọ́ sí. Now you're talking ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí mi yẹn ọ̀rọ̀ yẹn mú ọpọlọ wá báwo lè ṣe máa expect mi pé kí n máa lọ síbẹ̀ iṣẹ́ ti yín nìyẹn ẹ̀yin lẹ́mí láti ṣe ọ̀pọ̀ ṣe fi wà ní company yẹn ọ̀pọ̀ tí mo fi san owó oṣù fún yín nìyẹn wáyé tí máa fi yọjú síbẹ̀ no ẹ̀yin ò túmọ̀ pé tí n bá yọjú síbẹ̀
àwọn competitors wa ó máa dàbẹ̀ ní wípé mo fẹ́ bá ìlú àwọn company yẹn ni. Oh, you have a point, sir. ẹni tí wọ́n bá fún wa kò ní jọ wọ́n lójú. Bẹ́ẹ̀ni, sir. mo ní point àyè ẹ máa yẹ ní owó oṣù nítorí mo lọ́pọlọ. ẹ má bínú ọ̀gá sá. Yeah, sorry, sir. sọ́wọ́n mi wà tẹ́fẹ́ sọ. Sir, èmi ní nǹkan tí mo fẹ́ sọ, sir. Mo fẹ́ sọ pé ṣé ẹ ti gbàgbé pé weekend yìí ni naming ceremony ọmọ mi, sir. Àbẹ́ máa gbọ́ bàbá Abigail. Méjì kan ló ti bí ẹ. Àwọn méjèèjì gẹ̀dẹ̀rẹ́ obìnrin. Mo lè mọ tó tó láti ṣe. O fẹ́ kọ́ pé D4. Obìnrin D4 bí ọkùnrin D4 bí ọlá ara ẹni kò lè wọ̀. Next time tó bá tún bí obìnrin máa ní ẹ̀kọ́ lọ. Ó máa ṣe bẹ́ẹ̀ sọ. Atọkùnrin àtobìnrin ọmọ ní méjèèjì lágbára Ọlọ́run á ṣe wọ́n ní ọmọ alálùbáríkà. It's so important tèmi fẹ́ jẹ́ kí ó yé yín ó ní so ti yé yín because wọ́n send delay sí mi ní. Kọ́láwọlé lè gbé fóònù ẹ gbé fóònù ẹ. Ǹjọ́jọ́ mọ̀ pé Adéwọ̀nmi tí mo ti ń pè láti ẹ̀kan tí ò gbé fóònù mi jọ nǹkan ló ń fi ọ́dà láyẹn tó fi ń pè mí kí ló ń ṣẹlẹ̀? Okay. Ó ti gbẹ́gbó. Mo ní gbé kọ́ ẹ̀ náà ṣé bí wo ló ti ń pè mí láti ẹ̀kan gbé náà gbé kò tó pè kẹ́ kò gbé ọ̀gá ẹlẹ́ẹ̀tra ìyàwó yín wọn pé kọ́. mo sọ fún ẹ lọ́fíìsì ẹ̀ ń sìn mo bẹ́ sọ ojú ẹ̀dẹ̀ ni mọ́mí ẹ ṣe pè lẹ́ẹ̀kan tí mo sọ fún ẹ pé ká máa bá mítì ẹ̀ lọ tí wọ́n sọ pé wọ́n pè é kò gbé fóònù wọ́n pe gateman kò gbé fóònù. ọ̀gá èmi rò pé bóyá ọ̀rọ̀ yìí ó ti ń ní ìfura lọ́wọ́ sá. ìfura bíi ti báwo ni. torí pé bẹ́ẹ̀ ṣe pé wọ́n tí wọ́n gbé kọ́ yìí èmi rò pé bóyá ká involve àwọn ọlọ́pàá sá. Ṣẹ́gun kí ló ṣẹlẹ̀ kí ló gbé kí ló ń jù. ẹ bá bẹ̀rẹ̀ sọ ẹ̀ just ìyàwó mi kò gbé mo pe gateman kò gbé ìyẹn dẹ̀ ní kí n pẹ́ ọlọ́pàá kí ni kọ́ ọlọ́pàá lọ ṣe wọ́n bá bẹ̀ pé wọ́n lọ flat office wọn àbí kọ́ máa wá wọn kiri. sorry sir. wọ́n ti ṣe ìfọwọ́ ayọ̀ bá ti débí jẹ́ kí wọ́n jókòó dé mi. yes sir. fún ọkọ mo bọ̀. yes sir. okay thank you very much. you're welcome. yes sir. thank you.
gbé fóònù. Ha! Gidi. Yes. Orí kò gangan. Yes. Very correct. Jọ, fẹ́ bí ẹni béèrè ni o. Láti ìgbà tí mo ti débi, ṣé mo fi tinú ẹ ni? Jọ, ṣé mo wàhálà ẹ ni? No, rárá. Gbogbo ṣe yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó fi wọnú room. Gbogbo ẹ̀ pátápátá ni mo rí. Jọ, kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ fún mi? Mistake ni. Mistake Ọlọ́run ṣe bí wọ́n fúnni mi ò pé mi mọ nǹkan tí mo ṣe gbà ẹ́ mistake ni. Tẹ́lẹ̀ ẹjọ́ ẹ̀rù ló bà mí ẹjọ́ ẹ̀rù ni. Mi ìrírọ̀ wọn. Ìbẹ̀dà. Bàbá ẹ̀. Ibo. What is the problem? What is wrong? What is the meaning of this? Kí ni bàbá ṣe? This is too unfair! I'm oríṣiríṣi ló kígbe mọ́. Àti ìkọjá àtúnṣe ìkọjá ìṣe yóò dá ẹbí ẹ̀rọ ọlọ́run kí ni mo ṣe ọkọ mi jẹ́ ẹ̀rọ fún mi ẹjọ́. Mo rẹ́dí láti sàn kọ́tẹ́ ṣe. Okay. Àmọ́ tí n bá sọ tán òní lè ṣe àtúnṣe kankan sí. Ètí bá wò ó. Torí máa pa ẹ̀ pátápátá. Má sọ. Matron, obìnrin bí ọkùnrin ni. Eré lajá ń bẹ́kùn ṣe, ta ló jẹ́ gbé náà wò. Hello, Ṣẹ́gun. Mo ti wọnú street ọ̀dọ̀ mi sìn. In like 2 minutes máa wọ inú ilé ọ̀dọ̀ mi. Kò ní sí wàhálà àtọ̀. Ok, ó ṣe gànjàre ó ṣe. ọ̀nà ọ̀bà lórí burúkú ọ̀nà ṣe bí báyìí kúrò kárí ẹ̀fọ́ mi nílé kí n má lè wá bí iṣẹ́ ìwọ náà bá kí ni òkúra pè sí báyìí lọ lórí burúkú ìṣẹ́ tí mo wà tó lọ fún wẹ́lẹ̀. Bọ́n bàbá ẹ̀ lọ báyìí. Bàbá Kasali. Bàbá Kasali. Bàbá Kasali. Gbàgede. Bàbá Kasali. Driver ọ̀gá ló dé yẹn mo dá fún ẹsẹ̀ mọ́ ọ̀nà ẹ̀pọ̀ kàti wọ aráàndì ṣe kí n lọ sílẹ̀ kù fún ọ sá. lọ́wọ́ kan. Ṣé mi tó mú yẹn ti wà òkè àbí kí n bẹ gẹ́ẹ̀tì mi nínú fíríjì mi? Ẹ̀rí yẹn báyìí kò mọ ẹdún ṣẹlẹ̀. Hello. Ó dàpọ̀ ní bàbá yẹn ti wà around. Good. Kó jẹ́ pé 150 èèyàn ló wà ń bẹ̀. Make sure wípé lead gbogbo wọn wọlé fún mi. Ó yí ẹ bẹ́ẹ̀. Good. No problem. Wá. Yes sir. O máa lọ sí gate yẹn sìn. Thank you sir. Okay. Thank you sir. Mo ti dé bí. Mama ìrò sí káàkiri nìyẹn. Mo ti dé bí.
inú kò lóyún sọ́nù. kí ni tí mo gbélé. bàbá inú kan dà mí láàmú. mi ò gbọ́. inú ń dà mí láàmú ni. inú ń dà yín láàmú. ṣẹ́gun àti ìgbà tí a ti dúró ń bè tá a ti pariwo bàbá Kàsálí bàbá Kàsálí. ṣé mi ò jí ọ̀tá rẹ̀ báyìí mi ò wọ́n tún lè jẹ. wọ́n kì í sọ pé mi ò ní lóyún sà. wọ́n ní kẹ́ ẹ sọ pé ló lóyún yín lẹ́nu. nígbà èdè sà wọ́n sọ pé ló lóyún yín lẹ́nu. tí wọ́n fèsì ní ìyáta lọ. yọ́s yíyá ọ̀gá tí wọ́n fèsì rẹ̀ ọ̀gá tí wọ́n fèsì rẹ̀ ẹ̀sọ́ ọ̀gá ẹ̀sọ́ ọ̀gá Sit down. Kọ́lá wọlé tó ń tóbi Ọlọ́run sọ fún mi níbo ló ti mọ àwọn ọmọ mi. Kọ́lá. ṣé wọ́n ti ń tó lórí dáadáa. Kọ́lá wọlé níbo ló ti mọ wọn ní òde sọ lórí Ọlọ́run. Ọ̀gá ọ̀gbìn kọ́. wọ́n ti ń pè driver he's not picking his call too. and bí ìrẹ̀ ṣe ń wo kíní yìí I guess something is wrong. Yes, something is wrong because ojú mi níyàwó ọ̀gá ṣe fi another line pé ọ̀gá dẹ̀ try láti pè wọ́n padà right after that time wọn ò gbé call mọ́ ọ̀gá pé gatekeeper wọn gateman wọn ò gbé call. Okay. mo náà ìgbà tó ga ti kó lọ ọ́fíìsì mi mo pè wọ́n few minutes ago ọ̀gá ní kí n fáwọn some minutes báwọn máa tó délé after that time ìgbà tèmi àti ẹ ti john try number wọn ní ìsìn tí wọn ò gbé call. So what do you think you can do right now? Kí ni a fẹ́ ṣe báyìí? Officer Kọ́mọláfẹ́ Ṣẹ́gun ló sọ̀rọ̀ General Manager Colatech Limited. Kí la wá fẹ́ ṣe báyìí? mo ń try ẹ̀ náà ni. Ẹ wá ní nọ́mbà mi ìtẹ́tú lè pèsè. nọ́mbà méjèèjì náà mo ti pè kò gbé. Ó ga o. Òun dẹ̀ lè sọ pé ẹ fẹ́ lọ jókòó sílẹ̀ tẹ fẹ́ lọ jókòó ní táìmù yìí ẹ mọ̀ gbà tó máa dé bá yín bẹ̀. ìwọ máa wé mi géètì wọn yẹn máa gba àgbà fàyà lẹ́nu. mo mọ́mọ́ mi ọmọ mi ti wá sọ́dọ̀ mi rí fóònù ẹ̀dá ìrìngì ní báàgì mo ní gbé fóònù ẹ ó ní kí n filẹ̀ ìwọ máa wé mi àti ẹ̀ lẹ́nu ní géètì wọn yẹn. a fi sùúrù lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ wa yìí o. Kí ló wá ṣáǹtì táwọn kọ́ dá dúró báyìí tí wọ́n ti ẹ̀dá sí wa rárá. bó ṣe máa ń ṣe nìyẹn tó yẹ máa bínú tó yẹ máa ṣe kínní. mọ́mí ẹ máa dáhùn èmi ò bínú o mi ò bínú ẹ ṣáà já lọ. o bínú ló ń jọra mọ́lẹ̀ ló ń gúnra mọ́lẹ̀. o bínú ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń ṣe báyìí tó bá máa bínú ńkọ́ ẹ wo ọ̀rọ̀ tiẹ̀ papọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. ìyẹn ọpẹ́ wo má gbàgbé o kò sọ fún wọn má gbàgbé o. èmi ò lè gbàgbé láéláé ọ̀pọ̀ ọ̀rọ̀ tí yín bíi pé èèyàn máa keep time kọ́ máa keep time ni. o ti lọ gbàgbé má gbàgbé. mi ò ní gbàgbé ẹ má pè. ó dàbọ̀. ṣé o máa gbé máa jọra mọ́lẹ̀ máa bínú oṣù tí ó yẹ kó máa bínú yẹn. ọ̀gá Mr. Makanaki Ote. Ọgbọ́n ni kú bọ̀rọ̀ náà. Lọ́rọ̀ tí mo ṣe gbépo yìí wá. Kò sí nǹkan kí nǹkan tó lè jẹ́ tẹ́lẹ̀ ẹ̀kún bó ṣe wà yìí. Tó ti máa gbá ìpínlẹ̀ lé lórí. Nígbà bàjẹ́ kúrò lára ẹ̀ ni. Now, questions mi tí mò ń bi ẹ́ tẹ́lẹ̀. Mi ò ti wá rédí mo láti bí ẹ́ lè rẹ̀ lórí ṣe wà yìí. Ìwọ bá mi bí ọkọ ẹ léèrè gbogbo àwọn ọkọ tí mo bí léèrè tẹ́lẹ̀ bá mi bí léèrè. Kọ́láwọlé Àrẹ̀mú olówó orí mi tó ń torí Ọlọ́run ò dẹ̀ dáńtí lóhùn
wọ́n sọ pé bíbo ló ti mọ àwọn ìwọ náà sọ bíbo ló ti mọ wọn. Ọ̀gá tó fẹ́ sọ̀rọ̀. ẹ̀yin náà sọ. Drop your gun. Drop it. Okay, let's go. You stay here. Let's go. Okay, let's go. Okay, let's go. Let's go. Okay, let's go. Let's go. Don't shoot. Don't shoot. Don't shoot. Drop the gun. I said drop the gun now. Ṣọ́kọ̀ fi ṣe gbogbo ọdún ìrọ̀yìn. Ṣé ìyàwó ìyá ilé ń bàjẹ́ lẹ́yọ kankan ni? Ẹ jẹ́ gbọ́n náà. Mo gbọ́ ọkọ̀ níta sí. Ẹ jọ ṣé ilẹ̀ pa ni? Àbí ẹ̀jẹ̀ mi tó wà ń tà òun lè pa. I said drop the gun now. Please don't shoot. Please don't shoot. Please don't shoot. I think I see. Doctor, ẹ jọ̀ọ́, what is going on? Kí ló ní lè ṣẹlẹ̀? Ẹ ṣàlàyé fún wa. Kò sí problem since ti àti yọ bullet yẹn kó kàn heal lè ṣẹ́kù. But doctor, ìgbà wo gangan ni ẹsẹ̀ yìí máa yí tó dá ọkàn mi bá nǹkan tá a wà áfítà ni àbí. Kò ní pẹ́. Doctor, yes. ẹ máa ní láti excuse me ilé ẹjọ́, mo fẹ́ rí àwọn kan bí please ẹjọ́. Kò sí problem máa excuse yín náà tẹ́lẹ̀ but tí má ti ń lọ àwọn méjèèjì náà wọ́n máa ní láti excuse yín. Ọlọ́pàá ẹnìkan ni kó wà níbí báyìí gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo doctor, ẹ ò lè understand mi, ẹ jẹ́ kí Ṣẹ́gun ẹ jẹ́ kó dúró. Ọlá jọ̀ọ́ bá mi tẹ̀lé doctor jọ. Sá ẹ jẹ́ kí n dúró síbi because kára níjà ni a ṣe wà nǹkan tá a wà áfítà nìyẹn láti máa kúrò bí gangan ni a wà áfítà. Mo understand, mo mọ nǹkan tó sọ, jọ̀ọ́ bá mi tẹ̀lé doctor jọ, wọ́n á pẹ́ padà ń sìn. Ẹ má pẹ́ o. No problem. Ṣé nǹkan ní láti rẹ̀? Kò sí problem. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ sir. Ṣẹ́gun, sit down. Okay sir. Sit down. Okay. Ẹ pẹ̀lẹ́ sir. Ọlọ́pàá, ẹ ní bára yìí fọwọ́ tí mo really appreciate yín gan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe take ẹ kú pẹ̀lú mi, ẹ ṣe gan. Bọ̀ kí ló ń fa gbogbo àdúrà ìgàn kí lè fẹ́ kí n ṣe fún yín. ẹ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ó wà very very important gan. Tẹ́ bá dẹ̀ lè ṣe fún mi inú mi á dùn, ẹ máa gbádùn mi. Ó máa fún yín ní 4 million naira. For what? 4 million naira. Ẹ sọ. Ohun tẹ́ máa ṣe fún mi ni. Ṣẹ̀rí Ṣẹ́gun tẹ́ ń wò yìí, mánéjà abiṣẹ́ mi ni. Àmọ́ so ó mọ̀ mí dáadáa. Kò sí nǹkan tí ó mọ̀ nípa mi. Ẹ wo, mo máa lọ bá mi mú international passport mi. Mo fẹ́ travel out of this country ní alẹ́ yìí. Mo dẹ̀ mọ̀ pé yín lè bá mi ṣe ọ̀nà ẹ̀. Gbogbo nǹkan tẹ́ bá mọ̀ tẹ́ bá lè ṣe tẹ́ fi lè gbé mi dé airport tí màmá fi lọ tèmi immediately ó máa transfer owó ẹ̀ sí yín please. Mo tí mo fẹ́ kẹ́ ṣe fún mi nìyẹn. Ẹ má gbádùn mi dáadáa, I'm serious ẹ jọ̀ọ́. No wàhálà ẹ mọ̀ tó ṣẹlẹ̀ problem àwa torí pé tí n bá ní ká máa lọ nísinsìnyí problem àwa
ọ̀gá tí mo ṣe pẹ̀lú ẹ̀ ó yá wòde gan ó lè kọ́ kó ní kí n gbé fóun fún yín tàbí kóun fúnra ẹ̀ kó wá ẹ̀ bàjá ká sí ní as early as possible tomorrow morning báyìí ń kọ́. àárọ̀ ọ̀la kò sí problem. àárọ̀ ọ̀la ṣé kò ti pẹ́ jù báyìí. kò pẹ́ jù àmọ́ mo ní problem kan. kí ni. ṣé ẹnu arákùnrin iṣẹ́ mi ẹ̀ bò. ọ́fíìsà ẹnu mi ò bò bí ti báwo ọ̀gá mi lẹ́yìn tá à ń sọ ṣé máa jẹ́ kí bàjẹ́ bá wọn ni. ìwọ kọ́ ni mò ń bá wí ọ̀gá ni mò ń bá sọ̀rọ̀. ẹnu ẹ̀ bò àní mánéjà mi ni àtijọ́ wà ti pẹ́ ẹnu ẹ̀ bò. kò sí wàhálà. ọ̀gá mi ni wọ́n mi ní jẹ́ kí ìgbà àkókò ṣẹlẹ̀ sí wọn. kò sí wàhálà as early as possible tomorrow morning. ẹjọ́ ẹ ṣe yẹ fún mi ẹ máa gbádùn mi gan I'm serious ẹ máa gbádùn mi gan please please I know what I'm saying please ẹjọ́ ní láti lọ mi ní kúkúrú wọn nípa yóò. Oh please, no problem. No problem. Everything will be alright. You might understand later, please. I just need to travel out of this country now. Everything will be fine. Now, Everything is please. going to be alright. Ara ni mi gan ni o. Sorry. Ọmọ tí mo sọ fún ẹ adékan nínú àwọn workers mi tó wá síbi àwọn boys mi tí wọ́n wá síbi ní àná ìkan tó ga báyìí Ṣẹ́gun ni mo ń béèrè Ṣẹ́gun ní ìmọ̀ ìbò tó ń jẹ́ Ṣẹ́gun o. báwo ló ṣe báyìí tó ń tẹ́wọ́ pẹ́ ní ọ̀dà àrí Ṣẹ́gun ọmọọṣẹ́ mi ni mo sọ fún ẹ. kò sẹ́nìbọ̀dì ń ta tó ń jẹ́ Ṣẹ́gun. ẹ wo àǹtí nurse ìyẹn máa lọ ti yẹn jọ a fẹ́ sọ̀rọ̀ máa lọ. Lago. Baby, who is this woman? Kí ló pa yín pọ̀? Kí ló wà láàrin yín? Why all this? I don't get it. Irú òkùnkùn ni mo wà jọ. Adéwùmí, máa explain fún ẹ. Máa try láti jẹ́ kó mọ̀ kan tó ń ṣẹlẹ̀. Ọ̀rẹ́ ò fẹ́ kúkú ni please jọ ṣáwọn ọlọ́pàá yẹn wà ń ta. Ọlọ́pàá wà ń ta. Ẹni tí àwọn ọlọ́pàá kan ló béèrè. Yàtọ̀ sáwọn tó ti àwọn ìgbà tẹ́lẹ̀. Yes sir. Good day, doctor. Good day. Ṣé suspect wa yẹn ṣì wà mí? Ó ṣì wà nínú ward bọ́ ṣé kò sí o torí ó ṣì wà under treatment. Èèyàn wà bí láti bí ọ̀sẹ̀ kan ẹni pé ṣé kò sí. Ẹ relax. Officer, yes sir. Ward wo ni suspect yẹn wà? Ward 4 sir. Ẹ ṣọ́ bẹ́ẹ̀. Ọlọ́pàá, excuse me. Hello. Ọlọ́pàá. Hey, calm down. Don't tell me that. Don't tell me that. Don't tell me that. Mr. Man, stand up and let's go back to the station. How do you mean? What is going on? How do you mean? Ara mi ò tí yá. Dókítà kọ̀ fún ọmọ ẹ pé ara mi ò tí yá pé mo ní láti rest DMBC. Kò lè rest dáadáa bí? Kò lè dọ́gbọ́n sá lọ? Kò lè fún ọ ní 4 million naira? Kò lè sá lọ? Kò lè kọ́tì ìyá bí? 4 million naira? How come? How come? I don't understand. He doesn't understand anything you're talking about. I don't understand. Kọ́láwọlé to your wrong. What have you done to yourself? Mister, what do you have to say about what is on ground? Kí ló ṣe ìwà àti arábìnrin kí ló pa yín pọ̀? Ètò ìdúró lọ, ètò ìdúró lọ, ẹ bá mi bẹ̀ pé kó má bínú, ètò ká ṣètò ẹbí. Ìwọ máa fún ẹ lówó. Lẹ́yìn tí ti ẹ kọ́ ọ̀pọ̀ èmi, ìwọ Kọ́láwọlé. Bẹ́ẹ̀ni ò lè bá pamọ́. Àlàyé kò lè gbà kò lè jẹ́ kò fẹ́ kó o fa ni fẹ́ kó o jẹ́ kí n yẹ kó o jẹ́ kí n yẹ. Pamọ́ wọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbẹ́ ìfarabalẹ̀ náà ẹ̀ wọ́n lè sọ̀rọ̀ káyọ̀ ló bẹ̀rẹ̀ náà. Tó ṣe é lọ́wọ́ ìfarabalẹ̀ àti ọ̀ṣẹ́ náà ló ṣe
ọ̀gbẹ́ni tó lè máa wọ́n tiẹ̀ lọ́wọ́ ọjọ́ rẹ̀ orí ẹ̀ adúpẹ́ ọlọ́run òkúkú fún lè sí wà lójú àwọn ọmọ tí wọ́n rò pọ́n máa di gbá àwọn dà òkúkú jẹ́ nǹkan rárá. ẹ̀sùnjẹ́ nǹkan tó bá fẹ́ fún mi tètè fún mi jẹ́ kí n máa lọ wọ́n kí mi ò lè dúró bí ìpẹ́ táìmù tí ń lọ ilẹ̀ tí ń ṣù. ṣàǹkólábì ìtàbí aláàlú ló fọwọ́ ṣe náà fún alájà ẹ̀ àbú ẹgbẹ́ yẹ láàbù gbọ̀ngàn alfa ọ̀dà. bẹ́ẹ̀ni baby face bẹ́ẹ̀ni inú ẹ̀ tó wọ́jú ẹ̀pẹ̀ náà tó ní lọ́wọ́ yìí. Kọ́lá Janus. ìmùlẹ̀ mi tipẹ́tipẹ́ èjẹ̀ mi ni adọ́lá skul ni o ẹ̀jẹ̀ skul làwọn àdélé ti ní resort ọlọ́run ó brilliant gan. you're handsome like a good looking guy fine girl gan. wàá rò lọ́jọ́ tó yìí ojú wa ń yá owó lọ́wọ́ àwọn tá à ń ta pàrágà. ìyá kí ni mínì gbogbo nǹkan tó sọ yẹn sìn ṣé òun yọ̀ mí ní báyìí sìn é lórí èlò ló máa fún mi gan kó jẹ́ kí n máa lọ. ìwé ọ̀rẹ́ mi náà mo ṣàlàyé fún un pé lè mọ kọ́ńtà tó bá ẹ débi báyìí. bọ̀ wọn àtàwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ tí má ti ń débì náà irú babe tó tún lọ dé ìwọ ó fine náà ojú ẹ bó ṣe rí ojú ẹ tutù ó fine gbogbo tó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tún dá dáadáa lẹ́nu ẹ lọ́dẹ tí wọn náà ṣáà ń ṣe bàlàbàlà tó ń ṣe bòlòbòlò bó ṣe ń ṣe. ṣé ìwé okùn ni bàbá ajẹ́ tó jọkọ̀ èyí ni ṣé àwọn tó bí ọmọ fún mi sunkún èyí ni jọ ṣáàtì lẹ́nu láti bí wọn mí ni ṣé ìwé okùn tó lẹ́yìn ni ẹgbẹ́ yìí fọrí bẹ́ẹ̀ ni jọ ẹ̀sọ́ tó ṣẹlẹ̀ yìí fọrí bẹ́ẹ̀ ni ẹni ọmọ gbàgbọ́ ẹni tó bí wọn ọjọ́ ń bo ẹ̀wà ọjọ́ náà dá níbo lọ́jọ́ náà wá kó sí ọjọ́ ń bì kọ̀ọ̀kan. èmi gan kọ́kọ́ fọ àwọn ọmọ tó ń ṣe ń tún ní wọ́n bẹ́ẹ̀ ni àyà wọn jábọ̀ yìí wá. sọ́jọ́ jọ ọ̀nà ọ̀dọ̀ forí bẹ́ẹ̀ ó ti rí àwọn ọ̀nùmí àwọn ọmọ tó gbọ́ ọmọ kan gbọ́ tó kọjọ yìí náà níbo lọ sí rí wọn. mo ṣe blend ìwọ náà nìyẹn wà ní sùúrù pẹ̀lú wọn. Matron obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló jẹ́ gbé náà wojú ẹkùn o ẹni fẹ́. Kọ́lá láyé má bínú pé mo pẹ́ nígbà mo ń bá káàkiri kó lè dà ní gbà fún rẹ. Bọ́lá kí ló ń ṣẹlẹ̀ kí ni léyìí. a ní kò yẹ wò owó ló wà ń bẹ kí ló ṣẹlẹ̀ o tẹ̀ ń bí mi lẹ́jọ́ yẹ wò wò. Bọ́lá wọ́n dé lọ́tọ̀ọ̀tọ̀ ni ibo ló ti rí léyìí ilé ìpọ̀ díẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni má lọ máa fìtì mọ́ sí ayé mẹ́jọ níbi nílé rẹ̀ kí ló dé náà kí ló ṣẹlẹ̀ ọ̀gá dé yẹ owó wọ̀ kọ́ lọ́ fi sanwó ní ẹ̀ ọ̀ bí nílé ẹjọ́ náà tó mẹ́ta sí náà ló bí omi mẹ́ta ti fún ẹ lówó nìyẹn. mo ń béèrè pé bolo ti rí. àná ọ̀gbẹ́ni adé gbọ́n kúrò ń bẹ̀ ní láìkì ẹ o má bínú sí ẹ o yẹ owó wọ̀ jàre wọn lọ fún wúwẹ̀ sanwó ilé ìdẹ́wọ́ mi lẹ́jọ́ owó ní èrè gan-an. Bọ́lá ìjẹ̀rẹ̀ ọ̀gá adé fi ìyẹn lẹ̀ lọ sọ́wọ́ ilé rẹ̀ ló má ta sẹ́mi ṣe ti gbọ́ I love you gbọ́ máa rí ẹ ọ̀gá adé. ìwílẹ̀ ìbàdí àrùn gbọ́ small people yẹn wá lè tíṣà. Matron òyìnbó ní màá orí. kí ló ń ṣe ẹ̀ náà wetin dey work you wọ́n ní wọ́n lọ ń ṣubú olóhùn ṣubú sínú ìfẹ́ olóhùn fall in love olóhùn love up kò yẹ kó jẹ́wọ́ Matron náà kò yẹ kó jẹ́wọ́ rárá lójú o òun agbójú ń bẹ̀ ni. kí ló ṣe ẹ gangan kí ló hàpọ̀ kí ló sọ̀rọ̀ bí ẹni wípé o gbọ́pọlọ sílẹ̀ rárá o mọ nǹkan tó ń sọ jọ ṣé àní má rè mọ́ ni torí bá ṣọmọ ọ̀tá ń sìn àní má rè mọ́ ní ló bí wa
tó bá dọjọ́ kan àwọn ní máa bí èèyàn ni bàbá yìí ló mọ nǹkan tó rí lára mi tó fi kó mi jẹ òun lórí tó fi tó mọ nǹkan tó fi kó mi mú ó sọ mi lọ́dún náà torí kò wá kà ń bẹ̀ sọ kí wàá ní wàhálà ń bẹ̀ ṣé kò yí ẹ bẹ́ẹ̀ yẹn ni sí wàhálà nìyẹn náà jọjọjọjọ ṣe fẹ́ gbọ́ ṣé ọmọ tàbí ẹgbẹ́ mi mo fẹ́ fẹ́ ni báwo ló ṣe fẹ́ láàsì kó lè sádùn bẹ́ẹ̀. kí ló ń sọ ìwọ náà gbọ́ ọkọ̀ tó ń sọ ló ń sọ nǹkan mi ò ń sọ nǹkan mi. ẹ̀jọ̀ ṣé wẹ́rẹ́ lọ́mọ lẹ́lẹ́yìn ni mo lè bẹ́ẹ̀ sọ bí ẹ̀rọ ọ̀dọ̀ tó mọ̀ pé ni mo ń bẹ́ẹ̀ ṣe ẹ̀jọ̀ kí ló ń ṣe bèbí yìí náà kí ló ṣẹlẹ̀ kí ló hàpù gangan kí ló ṣí ẹ́ tó ń dá sọ́wọ́ mi tó forí bẹ́ẹ̀ tó lọ́ kápá sókè kẹsẹ̀ sílẹ̀. ọlọ́run burúkú ọmọdé yìí máa ní kẹ́ lọ́dún mo ti lọ gbójú ilé ẹ̀fọ́ tó máa tẹ̀mí lójúmọ́ lẹ́yìn ṣá ọlọ́run ọmọdé wọn fẹ́ sí lọ́dún ìmọ̀ ní kẹ́. Matron olùgbòrí nǹkan lọ gbòrí yẹ jọ̀wọ́ rẹ̀ inú. ẹ̀sọ́ jọjú ẹ̀ ni mo ti o máa ṣe wọ́n fi ẹ̀rọ ní ilé ìgbé mi ọ̀rọ̀. jọ̀ọ́rẹ̀ má fọkàn. mi ò gbé ṣàwọ́gùn o. o ti ń bẹ. ẹ̀yin ẹ̀rọ tó mi dọ́rọ̀ ẹ̀ máa tẹ́lọ̀ sí káwọn ẹ̀ lójú ni pàárí mi wọ́n bí wọ́n jọ yẹn. Ọlọ́run mi ò lè sọ bí mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó fún gbogbo àwọn nǹkan tí ò ń ṣe Ọlọ́run ó mórí mi wú gan. àwọn ọlọ́run ni ká fọpẹ́ fún fi yẹn lẹ̀ kí ló ń dúpẹ́ Bọ́lá kí ló ṣe bí mò ń rí màá ṣe ẹni. Bọ́lá kí ló ṣẹlẹ̀. òun rò má sinmi ló fẹ́ yọ mí gògóńgò. ó yẹ kí yẹn tó yẹ kó tèmi tọ̀la kí ló ṣẹlẹ̀. òun rò má sinmi báyìí. mo ń rò má sí ẹyin. àmọ́ rò má sinmi bẹ́ẹ̀ Bọ́lá. ẹ ló ń ṣe fún látara tí mo ń gbé. àwọn àní òfin ilẹ̀ bá yọ mí gògóńgò bẹ́ẹ̀ kọ́ lọ́jọ́ rò má ṣe yọ. ó yẹ ṣe dún inú mẹ́. èmi ṣe bí inú jẹ́ ṣe bí inú mẹ́ inú mẹ́ ni mí ó lè fẹ́ jọ gògóńgò mi onímọ̀ ṣe bí inú mẹ́ bó ló lọ. mo fẹ́ wọ ní tọ́ílẹ̀tì lọ ọ̀gbẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni tó ń tòmí sí lórí látẹ̀yìn. Bọ́lá èmi ṣe bí ìlà lọ mú Bọ́lá bá mi ṣeré pẹ̀lú gògóńgò. nídìí yóò gbọ́ràn mo sọ pé tó bá ti wà lọ́dọ̀ mi lè fẹ́ kẹ́nìbọ̀dì máa disturb ẹ̀. kí ló tó ń tú báàgì mi. kí ni gbogbo àwọn kìsì ń ṣe kí ló ń fi hand glove ṣe. kí ni o jẹ tú báàgì bẹ́ẹ̀ ni tó kó nǹkan sí iṣẹ́ nǹkan sọnù lọ́wọ́ ẹ̀ ṣé nǹkan lè tẹ̀rù pọ̀ ni. ọ̀gá gé lẹ́nu sí sí tí mo wọnú tọ́lẹ̀tì lọ padà nígbà tá a jọ tẹ̀rù pọ̀. láti kékeré tí mo ti gbọ́njú mọ ìyá mi àti bàbá mi náà ti wà tó dá síra wọn rí wàhálà èpè ìjà òun náà fi tó àwọn àdàgbà bí ìyá mi ṣe wà yẹn òun pẹ̀lú bàbá mi wọn ò gbọ́ra wọn yé rí bàbá mi bó ṣe wà yẹn mọ́tò ló ń wà ìyá mi pàrágà ló ń tà bàbá mi ṣe wà yẹn mágùn ló lù ló fi kú ṣé ń gbà mí yẹn ń sọ so bí àmì àjábí ṣe wáyé kò sí nǹkan kan tó fi táwa dàgbà ẹ̀gbọ́n mi tó jẹ́ first born wà ọjọ́ kan lọ pààyàn sí tiẹ̀ èyí tó tẹ̀lé yẹn ṣé ń gbọ́ mi yé wọ́n sì yẹn ń tà lójú wo yìí lọ́wọ́ mímọ́ nǹkan tó lòun ń tà náà bẹ́ẹ̀ mi ṣe wá wà yìí èmi ọ́sùlà lèmi mo wọ́n sì láàárọ̀ ọ́sùn lọ́sàn ọ́sùn lálẹ́ òun tí wọ́n sì lóru pàápàá ṣé ń gbọ́ mi ọmọ tí mi brought up tó dà jọ báwo ló fi fẹ́ jìyàn láyé kò sí mo fẹ́ jìyàn láyé èmi ṣe wáyé sí yìí ọpọlọ mi ń calculate ni máa ṣe rí ìlò ẹbí sì ṣe máa wọlé èmi wá bí wọ́n fẹ́ ṣe wáyé èmi ọmọ ọmọ mi ṣe fọ́ fún ẹ o ó tẹ̀ kan yẹ mi tí wọ́n lọ fọ́ fún ẹ nípa oṣù rárá lọ́ọ̀ èmi lọ́ọ̀bù bọ̀ láìpẹ́ ti jẹ lọ náà nìyẹn. mo sọ̀rọ̀ gan fún gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ látìgbà tí ó kéré tó fi dàgbà ó dùn mí gan ó dẹ̀ touch mí gan sorry dear. o ṣe àná o ṣe mo ní mo ti gbọ́ o ṣe.
That's it. But question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ò tí dá mi lóhùn. As in ò tí dá mi lóhùn ìbéèrè mi. Mo ní kí ló ń fi hand glove tó wà lọ́wọ́ ẹ̀ nínú báàgì ẹ̀ kí ló fi ń ṣe àtàwọn keys tó wà ń bẹ̀ kí ló fi ń ṣe. Question tí mo bi ẹ́ nìyẹn ó dẹ̀ dáhùn kó tó bẹ̀rẹ̀ bí o mọ ní interest nínú gbogbo nǹkan tó sọ torí mo máa béèrè later mo dẹ̀ appreciate ẹ gan. Bọ́ kí ló ń fa àwọn nǹkan yẹn ṣe. Ògo orí ò pé orí ẹ̀ ti dàrú ọdún bí mi irú question ìburúkú ló tún bí mi wọ́n ṣàlàyé fún ẹ ń sìn ni wọ́n di kókó olúwèrè mi rẹ̀ sí ròyìn fún ẹ mo bá sọ pé mo sọ ọ́ délẹ̀ ọdún bí mi lẹ́rẹ̀ pé kí ni mo ní wọ́n sùn láàrọ̀ mo wọ́n sùn lọ́sàn mo wọ́n sùn lápẹ́ orúkọ mo wọ́n sùn èwọ́n ló wà gbọ́n bẹ̀ ṣé pààyàn ni mo ń sọ ni ọlọ́gbẹ̀ẹ́ni ọlọ́pẹ́ o fẹ́ gbọ́ ọ̀kan tí mo sọ fún èmi àti òye rárá mọ́jọ bó ṣe ń ṣe kò kúrò lẹ́gbẹ̀ẹ́. Wọ́n lá mi ò paná ìbolo tí ń bọ̀. Mi ò lè paná ìbolo tí ń bọ̀. Bí ẹni kọ́ ní kọ́. Mo máa ń jàgbà kò sí nǹkan kí nǹkan tí mi ò lè ṣe láti fi rí owó. Déèlì tó wà nílẹ̀ yìí láti tó bí 3 months àti wà lẹ́nu ẹ̀ àmọ́ alẹ́ yìí gangan òun lọ ṣe operation yẹn. Èmi nìkan kọ́ ni mo wà ń bẹ̀ èmi pẹ̀lú àwọn èèyàn tó ń lágbára tó ń làmì làkàlà jọ wà ń bẹ̀. Bó ṣe ń wo dí òye ẹni tí 2 million naira kan wà ń bẹ̀ ẹni tí 3 million naira kan náà wà ń bẹ̀ ó ní 5 million naira ìyẹn náà wà ń bẹ̀ àmọ́ èmi matron ìyálàyà wọn owó tó kàn mí ló wà lẹ́yìn ó fa 10 million naira ni operation tí mo lọ fún nìyẹn. Bọ́lá matron àbí kí ló pera ẹ̀ ó lè ló jà. Jọ Kọ́lá ṣé wọ́n mú wọ́n ṣèkà fún mi ní àbí ọ̀rọ̀ kí n yí ẹ̀ bọ́rọ̀ ni ó dà ṣe fẹ́ gbọ́ ó lè ní mò ń jà ó lè ní mí. Ọmọ last operation tí mo fẹ́ ṣe òun ni mo lọ yìí tí mo àti jáwọ́ ń bẹ̀ ó bẹ wà yìí Kọ́lá mo la ẹ̀gàn mo lọ́ọ̀fẹ́ mo kó ẹ̀gẹ̀ ọkọ mi lẹ̀ ló jẹ́ èmi ò tiẹ̀ mọ̀ bóyá àwọn kan tiẹ̀ ní international passport tọ́wọ́ mi ní bó ṣe ń wò mí yìí kí bóyá ká tiẹ̀ lọ sí Dubai ká lọ relax níbẹ̀ ká lọ plan life wa together gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ó sì jẹ́ nìyẹn. Ó ń jágbà ó ń lọ́gbà iṣẹ́ olè jíjà olóyàn láàyò àbí. ṣọmọ ẹ wù ẹ̀yìn ó ṣe ní ẹni pé kí n rí ọ̀bẹ kí n gún ọkọ yẹn kó jáde síta kí wọ́n máa bẹ wípé lọ́wọ́ orí yìí máa bínú ìjọ ọkọ mi ìjọ máa bínú ẹwọ́n ní ìwọ̀n ẹ̀gbọ́n kan náà ẹwọ́n ní burúkú gbọ̀ngàn náà báyọ̀ kí tètè yí rẹ̀ wọ́n ní wọ́n di máa bí arábìnrin kọ̀ọ̀kan náà ẹwọ́n ní ìwọ̀n ẹ̀gbọ́n náà kàn bẹ̀rẹ̀ lọ. Sorry, I love you. Obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló jẹ́ gbé náà wojú ẹkùn o ẹni tó ń bá ṣe é ẹni tó borí ọjà lọ. Ọ̀gá, 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 ọ̀gá,
o bẹ́tà kò tẹ̀lé wa wọ́ọ́rọ́wọ́ bá àbí kò má fara rẹ kúrò níbà. ẹ jọ ká ló sọ̀rọ̀ èmi lẹ́wọ́n sọ pé kí n tẹ̀lé lọ sí wo wọn bí yẹ ìdá mẹ́ta ju ààrẹ ọ̀gbọ́n gbé mi kúrò bí. àrẹ́fà. mẹ́ta láàyè yàrá ìjọ yóò tó tẹ̀lé ìjọba ìwọ̀n náà wọ́n jà wọ́n lọ sí ọ̀gbẹ́ sí mo pẹ́ bóyá máa padà sí ilé mi o. ilé mi. làbọ̀ sí mi oko. ilé mi máa padà sí ilé dandan. pẹ́ bóyá máa padà sí ilé mi o. ilé mi. làbọ̀ sí mi oko. Officer Peju, what's the meaning of all this? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Iṣẹ́ la ní káwọn pípì ṣe bí eré náà ṣe ń bíbá yìí náà. Ṣé fẹ́ fọ́ọ̀mù kwaya sí prison yard ní bíbá yìí ni? Ṣé rí àǹtí Mrs. Oyèṣọlá? Ṣé láwọn pípì yìí? Ó máa ṣiṣẹ́ díẹ̀, ó máa ṣeré díẹ̀ náà ní ká bá lè balance gbogbo equation. Nǹkan tí mò ń sọ gangan náà nìyẹn. Eré tó ń ṣe, ó ti pọ̀jù iṣẹ́ tó ń ṣe lọ. Iṣẹ́ náà kan ṣe bíbá kan ṣeré náà. Kí ló dé? Ẹ má bínú. Àǹtí, ẹ dúró èwo ń ti yí gan. Ẹ dẹ̀ ń kápá sókè ṣe fún àpàpà. Kí ló dé? Ṣàjẹrú ni. À ń ṣerú náà. Tẹ́bá ní ká ṣiṣẹ́ ṣáà ní ṣe ni. Ẹ lẹ́bi o, ẹ lẹ́bi ara. Ó yẹ ká ti gún jíjẹ́ ìpa ni. Ó rí wọlé gan. Èmi, ìdí ìyá mi. Ẹ jọ, ẹ̀yin lẹ fà o. Ẹ̀yin lẹ fà. Kẹ́hìn nìkan ni. Ó yẹ kí ẹ ọ̀rọ̀ àgàrà kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. Ẹ ju bẹ́ẹ̀ ṣe wà lọ ni. Officer Peju. Officer Peju. Ṣé orí ẹ̀dẹ̀ tó ń jẹ́ káwọn pípì máa fojú mi ni? Ṣé bó fi sí ara ẹ̀ gbọ́? Ṣé orí nǹkan tó sọ sí mi? Wàá bá wọn sọ̀rọ̀. Wàá bá wọn sọ̀rọ̀. Wàá bá wọn sọ̀rọ̀. Okay. àní ìfẹ́ fi ilé o. ẹ máa máa fi ilé o. bóyá kò tí mọ̀. orúkọ ní lónìí. ó lè má padà ní lọ́la. Yeah. Sorry, girl. I'm sorry. Yeah. Shit. Thank you. ló ń ṣe ẹ ẹgbẹ́ ọ̀rọ̀ ti ní stamina and ṣe ti ní lágbára àbí ló ń tẹ̀kàn lẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ ti jẹ́ ságbó kan lẹ́nu jẹ́ mẹ́ta ìyá àbí. ọmọ yìí tóbi gan ṣe máa ń gbádùn ẹ̀ jù ṣá anytime tí n bá wọlé síbẹ̀ ṣe ló máa ń dàbí pé mo ṣẹ̀ fẹ́ dàlú. ọjọ́ ní dàbí pé ó ṣe fẹ́ dàlú ẹ̀mí ò ń ṣe é ni mo ń ṣọ́ọ̀ṣì ẹ̀mí ọmọ gidi ni mi mo kí para mi gangan ni kí n tẹ̀mí ṣàgbọ́nṣe fún ẹ yìí ọjọ́ kan náà gbá mi ní àtàmì òkè ìṣojú méjì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹgbẹ́ ìsọ kankan fún ìgbà tí mo wá ń ta gan tí mo wá ń ta kí tó wọlé ńlá mi ì ṣe bàjẹ́ má máa sọ pé bíbá ni máa ṣe wá ṣe òṣìkàkiri kò possible tó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ ṣe ń wọ̀ mí yẹn ń já ìsìn kankan mo fọlọ́run búra sí tí ogun ọmọ àtàlọ́ ń gbọ́ ṣọ́ọ́tì mi ti máa rí ẹ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ pẹ́rẹ́ kàgbẹ́rẹ́ kíláàsì yẹn àwọn tó dàbí yọ̀yọ̀ yẹn tí bá rí ẹ pẹ̀lú wọn náà sọ tí ẹ má bàjẹ́ ni o ṣọ́ọ́tì jí yé bẹ́ẹ̀ yẹn. àmín o tiẹ̀ lè rí èmi pẹ̀lú àwọn yẹn. mo ti gbọ́ ẹ. make I come burst your brain ṣé o mọ̀ pé tábà sí ní lábìbà tó jẹ́ gbòòrò láwa ṣé o mọ̀ pé mo lè fẹ́ ṣá. really. o jà. mẹ́nu kúrò ń bẹ̀ jọ mẹ́nu kúrò ń di ìdò mẹ́nu kúrò ní ẹ̀jẹ̀ rẹ̀ jíjẹ́ wọn wá wá ní pé wọ́n lè mọ̀ láyé gbogbo. ilé tún dé. o ní ọ̀rọ̀ kan tó ń gbé ní mo ti pẹ́ tí mo fẹ́ já ẹ sí. ayé mi mò ń gbọ́. ṣó mọ ohun tó ṣokùnfà tó fi wà nínú prison bíbá ṣá. ó mọ ọmọ kan tó gbé mi débi ṣebí nìkan tí mo ṣe ni tọ́lá ìbúrúkú ọmọ tìlẹ̀ lò yẹn tìlẹ̀ lò iṣẹ́ pẹ́rẹ́ yẹn tó lọ pọ̀ wọ́n gbọ́fẹ́ mi tó lọ sẹ́ẹ̀tì èmi ọ̀pù kò wá ṣẹ́gbẹ́ tìlẹ̀ lò bó ṣe wà yẹn èmi tí mo lọ jíwèé lé boyfriend mi fún mi ló fi náyà ló fi ná mi láti káwọn jọ wà ọlọ́run bá ń gbọ́ mi iṣẹ́ tìlẹ̀ ló mi ṣe kankan fún torí mo ti ẹ̀ pẹ́ sí dìlù yìí mo ní tìlẹ̀ ló ṣe máa ṣe dìlù ọlọ́run ò ṣe jọ bá mi sọ̀rọ̀ kí lẹ́ẹ̀ bí mi. ẹjọ́ kí lorúkọ boyfriend ẹ yẹn náà. kọ́lá ló ń jẹ́ ṣe bó ti wá síbi gbà yìí bí ẹ̀rẹ́ fàbẹ́rẹ́ jẹ kan tẹ́jẹ̀ kó wọlé bàbá yẹn tẹ́ tira yóò yọ̀ fẹ́ mi ó nífẹ̀ẹ́ mi ó kó mi gan ṣebí tó ayé pé mi ni èmi o ṣé o ti ní tí máa wá yẹn débi kan lẹ́ẹ̀kan àbẹ́ méjì tí o bá ti jẹ́jú sí mi tí o ṣe nọ́mà má fa yí ẹ lẹ́ẹ̀ni ní ọkàn mi
Káàkiri yìí o. Ẹlẹ̀ tèmi bá wa sọ fún ẹ pé Kọ́lá tó ń sọ̀rọ̀ yìí ló ṣokùnfà tó fi wà ní prison bíbá nǹkan. Má jẹ́ ó yà ẹ́ lẹ́nu sórí ọlọ́pàá tó lead àwọn tó wá arrest ẹ nílé àbúrò ti tẹ̀mí ni. Ìgbà tí mo fi picture ẹ hàn tí mo jẹ́ kó mọ bí mo ṣe ń gbádùn ẹ tó ń bíbá ẹ ó wá download everything ó sọ fún mi ọ̀rọ̀ yẹn strong létí mi wọ́n á wò pé o ní láti gbọ́ torí mò ń gbádùn wọ̀gán bíbá ẹ ni mo ṣe ni mo gbọ́dọ̀ fi tó ẹ létí. Kọ́lá wọlé. Wàá ṣe sùúrù ni. Kọ́lá wọlé ló ṣẹ̀ṣẹ̀ mi ọ̀bù. Dẹ̀dẹ̀. Wọ́n fi ọlọ́run ọba fúnra. Dẹ̀dẹ̀. Kọ́lá wọlé àkó àpísì sí ọlọ́run sí ti ń gbọ́. Kọ́lá wọlé ṣẹ̀ṣẹ̀ mi ọ̀bù. Ní sùúrù sórí èmi gan á sa gbogbo agbára mi níbí báyìí àti fi lè ṣe bó ṣe máa jẹ́ níbí báyìí. Má wọrí. Tania. Kọ́lá. Kọ́lá. Ẹ̀mí. Mo mọ̀ nípa ìgbà tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe máa tún pàtí ọwọ́ yín. Àmọ́ tí bá ní opportunity láti bá ìdàgbé wọ́n tó mistake tí wọ́n ṣe é sí tí wọ́n strategize dáadáa tí wọ́n plan dáadáa tẹ̀lé ní opportunity láti sún mi wá sí bíbá ìkọ́ ní ṣẹ́ẹ̀bẹ̀ mọ́ tí wọ́n fi dé láì fún àmì jáde kan ṣọ́bí mi máa pa ẹ̀ máa gbọ́ pé máa kọ́ fún fámìlì mi. ṣọ́bọ̀. Bẹ́ẹ̀ni tí kì í máa. Lójú mi náà ló ti ń brag wípé wàá tún pa wàá tún ṣe ẹ̀wọ̀n kan torí pé opportunity àti jáde kúrò lẹ́wọ̀n ìjọ kò máa sọ bó ṣe ń sọ yẹn. Ó lọ sẹ́wọ̀n ó kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ó lọ sí abínibẹ̀ yẹn ó ò lé ẹlẹ́sìn kankan ó tún jáde tó ń threaten life àyàn kan moreover níbi tó rúbọ tó wà lọ́wọ́ tó fún threaten life àyàn kankan níbi tó bẹ́ẹ̀ ti bọ́ máa make sure pé padà sẹ́wọ̀n yẹn bí èmi kí ṣe adájọ́ o ṣùgbọ́n tó bá dẹ̀rùn ní jáde mọ́. Àmì kó jẹ́ ní ta fún mi. Idiot. Kò sí wàhálà. Mr. Olè ni ẹ. O ò nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí. O ò nífẹ̀ẹ́ ìwà tó ń wú. O ò nífẹ̀ẹ́ iṣẹ́ tó ń ṣe. Ó ń já olè. O ò nífẹ̀ẹ́ sí i. O dẹ̀ gbé lọ́wọ́ ẹ̀. O tún wá set ẹ̀ up. Àbí àti wọ àtọwọ́pàá tó fi set ẹ̀ up. Ẹjọ́ máa dé kóòtù ni. Even àti wọ́dà òṣì tó sọ tó ń bọ́ ṣe dáadáa ń prison yẹn ẹjọ́ máa fojú balẹ̀ ẹjọ́ ni. Tẹ́ bá dé court tí jọ́ọ̀jì bá dá fún yín kẹ́ fara mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìjọba ọlọ́ ẹ má jẹ́ kán mú un lọ ẹ má jẹ́ kán mẹ́rin bòdì lọ ẹ jẹ́ ká yanjú ẹ̀ bí ẹ jẹ́ yanjú ẹ̀ bí ẹjọ́ tó lọ. ẹ bá fún wa lọ. Madam, there's nothing we can do. Tó bá dé court, n tádájọ́ bá dá. Ẹ bá mi wá ọkọ̀ ṣe sí. Áfíìsì wá àti ẹ̀mí. Ẹ bá mi wá ọkọ̀ ṣe sí ìjọba ìjọba ọmọ iṣẹ́ wọn. Obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló jẹ́ gbé náà wojú ẹkùn o ẹni fẹ́ rí já ejò ẹni kò forí ọkà ọ̀mù Matron wèrè pé tó ń já ní lára jẹ ni Matron obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló fẹ́ gbé náà wojú ẹkùn o ẹni fẹ́ rí já ejò ẹni kò forí ọkà ọ̀mù Matron wèrè pé tó ń já ní lára jẹ ni Matron obìnrin bí ọkùnrin ni eré lajá ń bẹ́kùn ṣe ta ló fẹ́ gbé náà wojú ẹkùn o ẹni fẹ́ rí já ejò ẹni kò forí ọkà ọ̀mù Matron wèrè pé tó ń
lára jẹ ni ẹni lọ́jọ́ iwájú ó máa bẹ́ni tí ò ní dòwò pọ̀ o ẹni tí ò lápá ìjà o kó má ṣeré dọ́dọ̀ ẹni panijẹ etí la fi ń gbóhùn orò ẹni tí ò korò kún orò àgbẹ̀. Matron wèrè pè tó ń já ní lára jẹ ni ẹni lọ́jọ́ iwájú kó máa bẹ́ni tí ò ní dòwò pọ̀ o ẹni tí ò lápá ìjà o kó má ṣeré dọ́dọ̀ ẹni panijẹ etí la fi ń gbóhùn orò ẹni tí ò korò kún